Labo ló ti ń forí balẹ̀ fún àwọn oníbàtà yìí. Ẹ tún rí pẹlẹmbẹ wò nírọ̀lẹ́ yìí. Kékeré ni ti orí odó láàárọ̀ yìí. Ìjó ti yá. Ìjó ni Labo tí ń jó yìí. Ṣé ẹ̀ ń wo àwọn àrà tí Labo tó fi ń jó ijó bàtà yìí? Aṣọ yìí ti bẹ̀rẹ̀ báyìí. Ìhòòhò ló wà o, má jẹ́ obìnrin o mọ̀ ẹ́ o. Labo aṣọ yìí pọ̀ jù. Ṣẹ́rí bí Labo ṣe ń yíṣọ, ó ti di aláǹtakùn. Tó bá finú ta, á tún fẹ̀yìn ta. Labo afárí ogun ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́. Ilogbo Asowo láwà níbi tí ọdún eégún tó ti ń lọ ní rẹpẹtẹ ní rẹbutu. Aṣọ tí Labo ti yí lénìí kò sẹ́ni tó lè mọyì ẹ̀, bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀, ó dá mi lójú, mi ò yọ wí, kò sẹ́ni tó lè mọyì ẹ̀ níbi tí ó ti pọ̀ dé. Eégún ìṣeré tẹ̀gbọ́n ní ẹ̀
tá a bá fi tẹ̀gọ̀ sí ó ṣeré, tá a bá yọ tẹ̀gọ̀ kó ó ṣeré. ọdún Egungun ní Ilogbo Asowo. aṣọ náà kó sí orí nǹkan báyìí, ẹ̀ka wàrà tí Labo máa tún fi lé ìdá o. ṣe rí bó ṣe ń lọ, táyà ọ̀kadà náà wéjọ náà kó aṣọ sínú ẹ̀, òun ni Labo fi yíṣọ yìí, kò tí kú ònú ẹ̀ o, inú ẹ̀ ló wà ló tún yíṣọ lọ́wọ́lọ́wọ́ yìí o, ṣe ń rí orí ẹ̀ ló tún jókòó sí, orí táyà ti ọ̀kadà ní Labo jókòó ló ti ń yíṣọ yìí. àrà oríṣiríṣi ni eégún yìí ló fi ń yíṣọ lọ́jọ́ tèmi. ẹni mọ́ ṣe tó. ẹni mọ́ ṣe ṣe àrà ní tán ní alára. ẹ wo àrà tí Labo tó fi yíṣọ yìí, eléyìí gbẹnu tán, orí táyà ló sùn sí tó dẹ̀ yíṣọ. eléyìí tún ga jù, bó ṣe ń yí lóní ìjókòó ló ń yí lóní dùbúlẹ̀, ṣe tún rí orí ìjókòó ló tún wà yìí, ṣe rí bó ṣe ń lọ lórí táyà ni o. lórí táyà ọ̀kadà tí wọ́n so pọ̀ ní Labo afárí ogun ló ti ń yíṣọ nílùú Ilogbo Asowo. táyà náà lẹ́rí tó ń gbé lọ yìí. eégún ìṣeré ó ṣeré ó ṣeré ó ṣeré, eré ni àwa táwọn wò la máa ń pè é, ṣùgbọ́n àkọ́ṣẹ́ ni, torí pé ọkùnrin tó sun rárá fọkùnrin àkọ́ṣẹ́ ló ń ṣe. Alhaji Fasasi mo kí yín, ẹ kú ọdún, ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé, ẹ̀ nífọdún eléyìí dágbére fáyé, àmì àṣẹ Èdùmàrè. orí ìdùbúlẹ̀ ní Labo ló sì wà ló ti yíṣọ báyìí, bẹ́ẹ̀ láriwo ń ta. iwájú Alhaji ní eégún ètò tí ń sọ yìí. bákan náà baálé ọkọ ìlú náà wà ń bẹ̀. Labo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Labo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde, èèyàn fẹ́ ni fọ́rọ̀ bí òṣórí ẹni, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde, kò tí ẹ ní séwu, kò ní séwu. Alọ́bọ̀ ní tẹlẹ́gbò, elégbò kan ò ní sùn sáà.
ṣe rí i pé Labo dálẹ̀ Labo di alábala gbogbo ẹ̀yin ọmọ Labo ẹ máa kú ewu náà kì í pàwòdì baálé ọkọ ìlú ẹ kú ewu náà kì í pàwòdì Ògún national ewu náà kì í pàwòdì Alhaji Fasasi ẹ kú ewu náà kì í pàwòdì gbogbo ẹ̀yin ọmọ Labo afárí ogun gbogbo yín pátápátá ẹ kú ewu náà kì í pàwòdì gbogbo ọlọ́jẹ̀ tí Ilogbo Asowo ẹ kú ewu náà kì í pàwòdì o àwòdì ó kú ewu. Labo Alhaji ń pè ẹ́ àná wàá gbowó pé iṣẹ́ takuntakun ló ṣe Alhaji ẹ kú náwó gbogbo ibi tẹ́ ti mówó tẹ́ ná Ẹlẹ́dùmarè á bù sí o. lẹ́yìn tí Labo di alábala ni àwọn èèyàn náná fún lọ́tún lọ́sì fún iṣẹ́ takuntakun èyí tí yóò ṣe wọn ló ti sọdún yìí wàá tún ṣẹ̀mí. jagunjagun ló jáde yìí ẹ̀rígbó tí ń fò sókè ẹ̀mẹ́ta ni. jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀. jagunjagun ti Labo afárí ogun òun ló jáde yìí.
idán eléburu lẹ̀ ń wò yìí kódà ó tún dé buru tí oníbàtà lójú. lẹ́yìn náà alágẹmọ ló jáde yìí. alágẹmọ abìjówìnì. idán sójà ló tún jáde yìí lẹ́yìn tí alágẹmọ wọlé. bákan náà idán arẹwà obìnrin. ẹ̀rí pé obìnrin yìí ṣe ló ń ṣò òun wọ́kọ̀ nìyẹn o. alágẹmọ mi ilẹ̀ tún wò yìí bóńtì àwọn olùtọ́ máa ń lò fún alágẹmọ nìyẹn. a rí pé alágẹmọ yìí ti di méjì bẹ́ẹ̀ ni wọ́n ń dára lóníranran. bí àwọn alágẹmọ ìbọn ṣe ń ṣeré lọ bẹ́ẹ̀ náà ni ìjọ ológun jagunjagun àwọn sójà lòun náà ń ṣeré tiẹ̀. bẹ́ẹ̀ ni jagunjagun yìí ló yìnbọn bòlà.
ọdún erin lẹ́tún wò yìí. Idán oníṣàngó lẹ́tún wò níta yìí. Idán pọ̀ lénìí níbi eré Labo afárí ogun yìí. Erin o, erin o, erin o máa kú lógún ọdún. Erin o, erin o máa kú lógún ọdún o. Erin lẹ́ ń wò yìí. Erin òkòkò ọlọ́bẹ yọ̀bẹ. Oníṣàngó lẹ́ ń wò yìí. Ṣàngó mi olóore, oore tó ṣe mí lè gbàgbé. Bí oníṣàngó yìí bọ́jẹ́ ń ṣeré lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ bọ̀, ká máa fèyí ṣe lọ. Àní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dénú ibú, àní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò. A fẹ́ lọ lénìí ká tún padà nínú fọ́nrán míì ni. Lórúkọ aláṣẹ apàṣẹ iléeṣẹ́ wa Lutas Films and Records International, ilé òní lé wa, ọ̀nì òní nà wá. Ó dàbọ̀.